ṣòfò ọmọ ó ti ṣòfò ẹ̀mí. Tí Ìyábọ̀ ò bá fẹ́ràn èpè kí ló wá dọ́dọ̀ Esabod? Ṣé Esabod máa ń ṣàdúrà fáwọn èèyàn? Tí Ìyábọ̀ àti Ràkúnmí onígbáná tí wọn ò bá jẹ́ ẹni èpè tépè ti jà wọ́n tọmọtọmọ wọn kí ni wọ́n wá dọ́dọ̀ Esabod ní ṣáàlì? Ẹ fún mi ní wásaapu tí Ìyábọ̀ Òjó Ràkúnmí onígbáná, ẹ fún mi ní wásaapu tó dá sílẹ̀ tí àwọn ọmọ tó kó sínú ẹ̀ tó ń hùwà àdúrà. This is a direct question. Your comment is very important. Ká tó lọ́wọ́ kẹ̀kẹ́. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tẹ̀síwájú láti máa dráàgì arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó. Ó ní kí ni wọ́n wá dé ọ̀dọ̀ Esabod nígbà tí ọ̀rọ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀yin èèyàn wa, òpòrò kágbọ̀n ẹ jẹ́ ká tẹ̀lé sí èyí tó kù. Ora fẹ́ gbé kẹ̀kẹ́ iná àti gbé kẹ̀kẹ́ iná délé ẹnu ọ̀nà Ìyábọ̀ Òjó báyìí. Ẹ jẹ́ á kọ́ fún jẹ́ ká tó máa lọ. Mo ń bèèrè lọ́wọ́ yín. Inú WhatsApp group tí Very Dark Man gbé jáde against Ìyábọ̀ Òjó, gbogbo ohun tí Ìyábọ̀ Òjó wù nínú ẹ̀ ẹ fún mi níbi tí ìwà àdúrà ẹyọ kan ti yọ. Ẹ gbàgbé ohun tí bàbá Mohbad ṣe fún gbogbo yín. Ẹ gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad. Tẹ́ bá wọnú ṣú bàbá Mohbad ẹ mọ̀ ní tó ṣe ṣìwàwù. Mo listen sí conversation BJ àti bàbá Mohbad níjọ́ kan. Mo realize pé bàbá Mohbad like owó. Mo realize pé at a point mo realize so many things nípa bàbá Mohbad mi ní sọ. But that does not mean pé kó má get justice fókù ọmọ. Ẹ jẹ́ ká padà sí WhatsApp group Ìyábọ̀ Òjó sí bàbá Mohbad. Inú WhatsApp group tí Very Dark Man gbé sí ìta against Ìyábọ̀ Òjó, ẹ fún mi níbi tó ti wà àdúrà nínú WhatsApp group o. WhatsApp group kan ṣoṣo tó líkì nìyẹn o. Ẹ wo gbogbo ìṣẹ̀dá tó súnmọ́ Ìyábọ̀ Òjó, ẹ fún mi níbi tó ti wà àdúrà kan. Gbogbo ẹ̀dá tó súnmọ́ Ràkúnmí onígbáná, ẹ fún mi níbi tó ti wà àdúrà kan. Ẹ kò fún mi. Olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ yìí ló wá sọ fún wa pé èèyàn kan ẹ ṣépè fọmọ ẹ̀, òun ò dẹ̀ láìkì èpè. Ẹ mọ̀ pé èpè yẹn ń wọnú ayé Ìyábọ̀, èpè yẹn dẹ̀ manifest. That is to say, tó o bá rí aninilára bí Ìyábọ̀ Òjó fi èpè àyájọ́ àti èjú fi dá pattern sáré àtàyé àwọn ọmọ ẹ̀. Níjọ́ tí ẹnu ìṣó ti ń blackmail mi, ẹ fún mi níbi tí mo ti ní kán lọ ka mójú ọ̀nà kan lọ. Ẹ fún mi níbi tí mo ti ní kán lọ pa. Ẹ fún mi ní audio tí mo ti ń plan against ẹ̀. Gbogbo nǹkan tó yẹ kí Lizzy ṣe fún ẹnu ìṣó ṣe bí reverse is the case ní ẹnu ìṣó. Ìyábọ̀, Esabod, Ràkúnmí onígbáná, ojú abẹ. Ṣé ojú abẹ kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ èpè? Ṣé ojú abẹ kọ́ ló kọ́kọ́ gbé aláàfáà wá? Ẹ má gbàgbé pé à ń play fídíò ojú abẹ àtàwọn aláàfáà ẹ̀ ni babaláwo kan ló wọlé kanlẹ̀. Ẹ rántí dáadáa. Èèyàn kan ní when we this stop nígbà tó bá kú ni sure mercy níjọ́ tó bá fọjọ́ ọlọ́jọ́ kanjú kú. Ọpẹ́lọpẹ́ Very Dark Man. Remember I was saying in 2019 that they have WhatsApp group. Ìyábọ̀ táyé bá ń jí ayé tí ọ̀run bá ń jí ọ̀run á dàbí. Tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa rẹ̀. Ìyábọ̀ Alice Òjó tó bá bígbọ ọmọ tí àwọn ọmọ ẹ bá bígbọ ọmọ àtọmọ àtàwọn ọmọ ẹ wàá mọ sàárè wọn kó tó kúrò láyé nírèwéèwé ẹ. Àfún ẹ kò ní gbó kó tó wọ̀. Ìyábọ̀ Alice Òjó á dàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa rẹ̀. I do really like her, and she used to wonder why don't I like her. I used to say to her like, you don't like her, and she used to wonder why you don't like her. Ìwọ tálíkà, ìwọ olè, ìwọ amúrọ̀bà, ìwọ lórí burúkú ẹ̀dá, ìwọ awáyé má ṣe rere.
ọjọ́ tí Mohbad kú kí ló lọ ṣe nílé ẹ̀. ọ̀nà lè bu aláyọ̀ bẹ̀rẹ̀ tẹ́ ẹ blọ́ọ̀gì tẹ́ ẹ sọ fún wa kó lọ rògùn HIV ó lọ ra oko rọ́bà. Ìyábọ̀ kí ló gbé lẹ́yìn lọ donate fókun Mohbad fún tí ọwọ́ ẹ bá mọ́. Ìyábọ̀ tí ọwọ́ ẹ bá mọ́ nínú Gistlover. ọ̀nàrẹ́bù aláyọ̀ bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ba ti ẹ̀jẹ̀ tẹ́ ẹ ti ba yí méje ẹ̀jẹ̀ tẹ́ ẹ sọ fún wa pé ó ń to kó rọ́bà ó lọ nàyàn ó fọyàn létí ibi tó ti wo kó rọ́bà abẹ́yìn kan lẹ sọ fún wa lọ́dà Gistlover ó fọyàn létí ní ṣọ́ọ̀bù kó rọ́bà. Ìyábọ̀ Òjó kí lẹni yẹn ń ṣe lọ́dọ̀ ẹ kí ló ń ṣe lẹ́yìn ẹ níbi òkú Mohbad tí ọwọ́ ẹ bá mọ́ nínú gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ lọ́dà Gistlover. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpè pẹ̀lú ẹ mo ṣẹ̀ṣẹ̀ ègún burúkú ni fún ẹ ègún burúkú ni fún àwọn ọmọ tó tara ẹ jáde ègún burúkú ni fún àwọn ọmọ ẹ. Honorable tẹ́ ẹ ló ń lọ jà níbi oko rọ́bà Ìyábọ̀ tí Nigerians tí ọpọlọ wọn bá ṣiṣẹ́ torí wọn ò gbàbọ̀dẹ̀. Honorable tí Gistlover sọ fún wa pé ó lọ jà nílé oko rọ́bà kí ló ń ṣe lẹ́yìn ẹ níbi òkú Mohbad. kí làwọn ọmọ Yíbò oní red cap ń ṣe níbi òkú Mohbad. kí ló dé tó o ṣe gbé àwọn Honorable onífìlà ọmọlúàbí lọ síbi òkú Mohbad. kí ló lọ gbé àwọn ṣífù ọmọ Yíbò ṣe níbi òkú. kí lẹ̀ ń try láti cover kí lẹ̀ ń try láti dáwọ́ bọ̀. Honorable tó ti bá títí ẹ̀ jẹ́ tẹ́ ẹ ti bá yí méjì ẹ̀ jẹ́ kí ló lọ ṣe níbi òkú Mohbad. kí ló lọ ṣe níbẹ̀. ṣé ìbéèrè ò fàjà. Number 19 tẹ́ báyìí ti gba bídìí yẹn pẹ̀lú.